uncompleted building ọwọ́ ń gun bẹ̀lẹ̀ ọwọ́ ń ṣe show tá lọ ń tàn kí ló ń gùn kí ló wá lọ ra bàtà orí burúkú kaba kí ló dé tó lọ wọ bàtà yẹn olórí burúkú ẹsẹ̀ tí ò da ọ tó fẹ́ kó bẹ́sẹ̀ yẹn. ẹ̀yin tèmi arábìnrin yìí tí a mọ̀ sí Ojú Abẹ́ ó tún ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ nípa Lizzy Anjorin ó ní fire for fire ní ọ̀rọ̀ yìí ó ní òun yóò mú orúkọ Lizzy lọ sí ilé babaláwo ó ní òun nígbà bí Lizzy ṣe ń tẹ̀sẹ̀ ilé bọ̀ ọ̀rọ̀ náà ni òun náà yóò máa tẹ̀sẹ̀ ilé bọ̀ ọ̀rọ̀ Lizzy ó ní òun ò ní gbà á lábọ̀ fún Lizzy ó ní Lizzy náà ò sì ní wọ̀n kún ẹ jẹ́ ká gbọ́ látẹnu Ojú Abẹ́. ọlọ́wọ́ bàtà kan báyìí ọwọ́ ń gun stẹ́ẹ̀sì orí burúkú kan báyìí lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ni pọ́n wọ bàtà ọwọ́ ṣe bẹ́ẹ̀ ni pọ́n polówó ọjà business tycoon ọwọ́ ń ṣe tycoon rọ ọwọ́ gbé kíní orí burúkú kan báyìí sórí ọwọ́ gbé sórí ọlọ́wọ́ kíní kan báyìí ọwọ́ ń fún wọn ń lẹ̀ ọ̀parọ́kú wọ́n lọ́wọ́ safety boot tó business tycoon. I am a business tycoon. The chief mrs of kinikan ta ló joyè lé lórí ta ló ṣe ta ló fi wèrè ẹ joyè èpè pa ọ ní kí ló ń parọ́ fún wá lọ tekini kini wá lọ de kini akoto àwọn ọlọ́kadà wá gbé sórí wá ń jáde wá sí ọ̀parọ́kú olòṣì gbẹ́dọ̀ paali olòṣì olójú jíjì wọnú ọ̀parọ́kú ìrọ́pọ̀ pákéjì orí bú ọwọ́ gbé bàtà yẹn sẹ́sẹ̀ ọwọ́ mẹ́ ẹsẹ̀ wá mẹ́ lógólógó níbi bàtà yẹn ọwọ́ ń gòkè lọ business Lizzy Anjorin business tycoon tá lọ ṣe business tycoon lé lórí àwọn wo lọ́jọ́ yè lé lórí Lizzy ìwọ bojú wòkòwòkò ibi tẹ́mi àti ó ti tá ti bẹ̀rẹ̀ wàhálà ní online o kí n rí ọkọ má drag wọn fún donation táwọn náà ń gbà tán bá bí ọ̀dà kọ́ má ṣe chat lónìí kọ́ má drag colleague àwọn colleague wa tá jọ ń ṣe donation torí àti ní kákọ́sì báyìí the likes of Èmi Ìyábọ̀ Òjó Mrs. Remi Tinubu kákọ́sì kan náà ni wa donation làwa máa ń gbà tá máa ń fúnyàn tó bá drag gbogbo àwa kákọ́sì wa yẹn tán wo ní tí bàbá ọmú lẹ̀ wọ́n rò pọ̀ sógun ya ni àwọn ń parọ́ orí burúkú ọ̀ ń parọ́ òsì ọ̀fẹ́ mọ̀ dínà ìpọ̀ ń gbá wọn ọmọ wẹ́wẹ́ ṣépè ọ̀fẹ́ mọ̀ dínà ìpọ̀ ọmọ ń sọ pé àwọn èèyàn ò fọwọ́ gbọ́mọ wọn sí ọ̀fẹ́ mọ̀ dínà. We, the Association of Donation Collection, ọgbọ́dọ̀ drag gbogbo wa orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ sọ̀rọ̀ pé lòsì àwọn òrò pé lòsì ló ń bèrè donation ni. You think donation is for poor people, poor warriors like you? Wọ́n fi pé donation you think na